Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣe ọjọ́ Saturday, May 30 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tóun tayànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òòlù àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kan yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́. Tẹ́ bá jí, ara yín máa yá gágá, inú yín á sì dùn pẹ̀lú. A ṣe yín bí ìgbà pé gbogbo nǹkan ti ń lọ dáadáa, bí ìgbà pé kò sí wàhálà, kò sí ìdààmú mọ́. Ara yín máa balẹ̀ pẹ̀sẹ̀, ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kẹ́ rí àǹfààní jẹ ní àǹfààní tẹ́ ò ṣiṣẹ́ fún rárá. Ọwọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní gan náà ó ṣeéṣe kí àwọn èròǹgbà yín kó máa lọ jìnnà, kẹ́ máa ronú nípa àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ ṣe, bóyá bíi future, kẹ́ máa ronú nípa future yín pé báyìí mo yẹ fẹ́ kó rí, báyìí mo yẹ fẹ́ kó lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ó ṣeéṣe kí àǹfààní ilẹ̀ òkèrè kí ó wọlé fún yín lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Ire owó lè wọlé fún yín láṣálẹ́ ọjọ́ tòní láti ilẹ̀ òkèrè. Ọ̀pọ̀lọpọ̀ yín máa ráǹfààní jẹ, gbogbo nǹkan á lọ sòsé lọ́jọ́ tòní. Ọjọ́ yìí á dàbí ìgbà pé kó máa repeat ara ẹ̀ ni, bẹ́ẹ̀ ló ṣe máa rí fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí, bí ìgbà pé kọjọ́ yìí kó máa tún wá, kó máa tún wá, kó máa tún wá, kẹ̀lé máa ráǹfààní jẹ ló máa rí. Ọjọ́ rere ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí lọ́jọ́ tòní gangan. Ire á wọlé fún yín lọ́jọ́ tòní, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, bẹ́ẹ̀ sì ni ire owó lè wọlé fún yín dáadáa lénìí. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí jẹ níbi tẹ́ ẹ̀ ṣe sí ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ó sì ṣeéṣe kí àwọn nǹkan tó dàbí ìgbọ́ra-ẹni-yé kékeré kó fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, bóyá nǹkan kan tí ẹ̀ ń wò pé ẹ fẹ́ kówó lé lórí, tó olólùfẹ́ yín máa fẹ́ oppose ẹ̀ pé lágbájá báwo wá ṣe kówó lé nǹkan báyìí, báwo la ṣe ṣe nǹkan báyìí. Ó ṣeéṣe kí lè fẹ́ wáyé díẹ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó lágbára, slight argument ló máa wáyé tó sì jẹ́ pé gbogbo ẹ̀ máa lọ dáadáa. Kódà ẹ máa tún like ara yín sí dáadáa ní ọjọ́ ti tòní. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín. Ọjọ́ olólùfẹ́ ló jẹ́ tó ṣe pé bí ọjọ́ yìí ṣe ń tẹ̀síwájú sí, bẹ́ẹ̀ lẹ máa nífẹ̀ẹ́ olólùfẹ́ yín sí. Tá dàbí ìgbà pé kẹ́ súnmọ́ra láṣálẹ́, torí ó ṣeéṣe kí ẹ fẹ́ ní high libido láṣálẹ́ ọjọ́ tòní, tó sì dára kẹ́ fi lo àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín kí ìbáṣepọ̀ yín kó lè wà more strengthen, kó lè tún strong dáadáa sí. Ọjọ́ rere ló jẹ́ fún yín tí gbogbo nǹkan á lọ dáadáa. Ẹ̀yin tẹ́ bá lọ bíṣẹ́, pàápàá ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ tó jẹ mọ́ partnership business, ó ṣeéṣe kẹ́ rí gbámú dáadáa lénìí. Bẹ́ẹ̀ sì ni relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Aago 6 kù 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ deep pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 ọjọ́ tòní, ọjọ́ tí ó ṣeéṣe kó rí bákan ni láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín ní ọwọ́ ìrọ̀lẹ́. Lójijì iṣu lè bẹ́lẹ̀, ó ṣeéṣe kó jẹ́ pé ẹ̀yin gan lẹ máa hùwà yìí lójijì tó ṣe pé afẹ́ àfẹ́tì olólùfẹ́ yín díẹ̀. Tẹ́ bá kú gìrì ṣe nǹkan lọ́jọ́ tòní látàárọ̀ di ọ̀sán, ó ṣeéṣe kí mistake wáyé tó máa fẹ́ fún yín ní stress lórí àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ lásìkò yìí. Torí ọ̀fẹ́ kan tẹ́lẹ̀ ẹ máa busy, ẹ máa láwọn nǹkan tó yẹ kẹ́ mójútó, ṣùgbọ́n tẹ́ bá rush jù, tẹ́ plan ara yín dáadáa, mistake kan máa wáyé lójijì o. Mistake tẹ́ ro kàn tẹ́lẹ̀ ó ṣeéṣe kó wáyé kó fẹ́ dàbàrú iṣẹ́ náà mọ́ta yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Fún ìdí èyí kẹ́ kíyèsára dáadáa, ẹ farabalẹ̀ ṣe, ẹ fẹ̀lẹ̀ ṣe níbi iṣẹ́, ẹ má rush ara yín jù, ẹ má hùwà òjijì jù. Ohun tí ẹ bá mọ̀ pé ẹ lágbára láti ṣe àbí nǹkan ẹ máa nílò kẹ́ fi máṣíìnì ṣe, ẹ má ní dandan jẹ́ fọwọ́ ṣe kí àṣìṣe má lọ wáyé tó máa affect yín. Kí ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní o. Iṣẹ́ lè fẹ́ fún yín stress gan lọ́jọ́ tòní, ẹ ṣe prayer kí stress má pọ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ tó fẹ́ fún yín stress yìí ló lè affect relationship yín, kó ṣe pé lọ́wọ́ ìrọ̀lẹ́ má ṣálẹ̀ tèmi èṣù máa fẹ́ wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, bóyá látara ìkanra èyí tó ń ṣẹlẹ̀ sí yín ní lórí ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe, lórí ọ̀rọ̀ àwọn task tẹ̀ ń mójútó lásìkò ìtẹ́lẹ̀. Ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní kó má bàa sí wàhálà, kó má sí ìdààmú ọjọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Tẹ́ bá wà níbi iṣẹ́, ẹ bá fọgbọ́n ṣe, tẹ́ fẹ̀lẹ̀ ṣe, ó ṣeéṣe kí ẹ rí iṣẹ́ ṣe dáadáa. Ire owó náà lè wọlé fún yín tẹ́ bá fọgbọ́n ṣe lénìí, ṣùgbọ́n relationship yín lè rí bákan ní ọjọ́ tòní. Kódà ìbáṣepọ̀ ẹ̀yin àárín ẹ̀yin àti ẹni tó bá gbéṣẹ́ fún yín gan ó lè dọ́ọ̀dù bákan lénìí, ó lè má wọ́ọ̀kì dáadáa lọ́jọ́ tòní. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ ṣokoléètì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí àǹfààní jẹ
látara iṣẹ́ tí ẹ bá ń ṣe ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ rí ìró ìdùnnú látara iṣẹ́. Bákan náà sì rèé, ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ìfàlẹ̀mọ́ṣẹ́ yín kó lérè inú rẹpẹtẹ, kó rí àǹfààní nínú rẹpẹtẹ lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ máa fẹ́ bízì pẹ̀lú àwọn kankan. Bízì yín yẹn lè fẹ́ lágbára díẹ̀, tàbí kí ẹ láwọn táàsì tó ṣe pé a máa wọ́jọ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní, tó ṣe pé irú ọ̀la ló ṣeé ṣe kí ẹ fẹ́ fíìksì fún pé jẹ́ kí n wá fàlẹ̀mọ́ lọ́la òde yìí. Ọjọ́ tòní ọjọ́ rere ló jẹ́, tó ṣe pé tẹ bá fọgbọ́n ṣe lórí iṣẹ́ yín, iṣẹ́ á lọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá lè bá àwọn èèyàn ṣe pẹ̀lú ọ̀yàyà, pẹ̀lú ẹ̀rín, tẹ́sí lè pàfẹ́tì iṣẹ́ yín dáadáa, àwọn èèyàn á gbà tí yín dáadáa, tó máa gbóríyìn fún yín, tó sì ṣe kí ẹ rí rìwọ́ọ̀dù gan jẹ látara iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe pẹ̀lú. Iṣẹ́ á lọ dáadáa fún yín, relationship yá lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Góòdù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ yìí ọjọ́ rere ló jẹ́, ọjọ́ tí ó sì wàhálà tí ó sì dààmú rárá ló jẹ́, ọjọ́ tó ṣe pé nínú ilé yín báyìí ìbáṣepọ̀ yín máa dùn alárinrin, ìbáṣepọ̀ yín àti fámìlì máa wọnú ara dáadáa, tó sì ṣeé ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní kẹrẹ àǹfààní jẹ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín náà ní òwúrọ̀ ọjọ́ tòní náà ó sì ṣe kí àǹfààní kan wọlé látọ̀dọ̀ fámìlì, tàbí kẹ́ gbọ́rọ̀ òdùn látọ̀dọ̀ fámìlì kan tá mú kára yín yá gágá, tá mú kí inú yín dùn ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni opportunity ọ̀nà jíjìn máa wáyé fún yín lọ́jọ́ tòní, tó ṣe pé á mú kí inú yín dùn gan ní ọjọ́ ti tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́. Support máa wáyé látọ̀dọ̀ mọ̀lẹ́bí kan lọ́jọ́ tòní. Bákan náà sì rí, ẹ máa ráwọn kankan fálẹ̀ mọ́ nínú ilé yín lọ́jọ́ tòní tẹ máa ṣe láṣeyọrí, tàbí kí ó wà ní virgin pé ẹ̀ ń súnmọ́ láti ṣe wọ́n ní àṣeyọrí. Àwọn kan tá fún yín ní hope dáadáa máa wáyé púpọ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 10 kù ogún ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ogún ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe pé ó ṣeéṣe kẹ́ finalize ọ̀rọ̀ láàrin èèyàn àti èèyàn kan, kẹ́ fix ọ̀rọ̀ láàrin èèyàn àti èèyàn lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé nǹkan tẹ́ fix yìí tẹ́ finalize lé lórí ó jẹ́ ṣe kó benefit yín dáadáa ní ọjọ́ sí tòní. Ọwọ́ àṣálẹ́ tòní ó ṣeéṣe kí ẹ máa jẹran mọ̀lẹ́bí nínú ọkàn yín, kẹ́ máa jẹran pé ó dàbí ìgbà pé màá fẹ́ pe mọ́mì mi, màá fẹ́ pe dáàdì mi, màá fẹ́ pe ẹ̀gbọ́n, màá fẹ́ pàbúrò mi. Ó ṣeéṣe ohun mi kì í gbóhùn wọn, ohun mi kájọ wà pọ̀, ohun mi kì í bẹ̀ láfíà wọn wà, àwọn kan bẹ́ẹ̀ lè wá sí yín lọ́kàn ní ọjọ́ tòní rẹpẹtẹ, tó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára fún yín láti fi finalize ọ̀rọ̀ pẹ̀lú èèyàn tẹ́ bá ti láti ọ̀pá ti tẹ́lẹ̀ ni. Àwọn tó bá ti sọ pé máa pè yín fúnṣẹ́ tẹ́lẹ̀ lè pè wọ́n lọ́jọ́ tòní fúnra lára yín pé ẹ̀ ló ṣẹ́ gbàgbé mi. Ó ṣeéṣe kí wọ́n ṣe dáadáa fún yín, kí wọ́n ṣe nọ́mà fún yín ní ọjọ́ ti tòní. Ọjọ́ yìí máa lọ sòsè bó ṣe yẹ kó lọ, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa. Ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 12 kù ogún ìṣẹ́jú ní àárọ̀ sí aago 1 kù ogún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ army green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22, ọjọ́ tòní ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àwọn kankan gbé ṣe, tó sì jẹ́ pé amúnú yín dùn, amúkáyọ̀ yín kún. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní gan jọjọ́ tó ṣe pé ẹ máa fẹ́ máa ṣàlàyé nípa àwọn kankan tí ẹ gbé ṣe fún èèyàn kan tí ó súnmọ́ yín lọ́jọ́ tòní. Àwọn tí ẹ bá ń ṣe tó jẹ́ secret yẹn má sọ fẹ́nikẹ́ni, ẹ kí sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ ti tòní lọ́wọ́ ìrọ̀lẹ́ má ṣálẹ́, ẹ má ṣàlàyé ọ̀rọ̀ yín fẹ́nikẹ́ni lénìí o. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní. Kò sí bí nǹkan ṣe lè máa gbé yín nínú tó, ẹ má sọ fẹ́nikẹ́ni nǹkan tẹ́ rà ni, nǹkan tẹ́ ṣe ni. Àfi tó bá yẹ pé bóyá ẹ ṣẹ̀ṣì company kan, ẹ lè advertise ẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Àfi tó bá yẹ pé bóyá ẹ ṣẹ̀ṣì company kan, ẹ lè polówó ẹ̀ dáadáa lénìí, ẹ lè advertise ẹ̀ dáadáa lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Bóyá aṣọ yín kan ni ẹ lè advertise brand náà. Bóyá ẹ̀ṣẹ̀ ọjà tuntun ni ẹ lè polówó ẹ̀ lénìí pé àwọn ọjà tí mo rà lélẹ̀, fẹ̀kàn tẹ́lẹ̀ ẹ̀ ní jọjọ́ tó ṣe pé ó ṣe ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ náwó lórí àwọn kankan tó ṣe pé ìnáwó tẹ náà ó ṣe ṣe kí ó fún ná, kí ẹ ráṣeyọrí jẹ, tàbí kí ẹ fẹ́ fi owó ìkẹ́fẹ́ fi pa owó mi lọ́jọ́ tòní. Ó dára fẹ́yìn tẹ́jẹ́ tajàtajà kẹ lọ rajà lọ́jọ́ ti tòní, kẹ sì show off ẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́, àwọn èèyàn máa bọ̀ wìtìwìtì. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín, tíṣẹ́ máa lọ dáadáa, tí ìbáṣepọ̀ yín àti àwọn olólùfẹ́ yín máa lọ dáadáa, pàápàá yín àti àwọn àbúrò àbí ẹ̀gbọ́n yín. Bẹ́ẹ̀ sì ni ire owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 7 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22, ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ fún yín, ọjọ́ rere ló jẹ́ fún yín. Àwọn kankan lè wà ní ọkàn yín tẹ́ tí ń plan pé báwo mo fẹ́ ṣe kíní. Àwọn iṣẹ́ kan lè wọlé fún yín lọ́jọ́ tòní tá mú kí inú yín dùn, tá mú káyọ̀ yín kún.
àwọn iṣẹ́ yìí máa jẹ́ iṣẹ́ tó ṣe é pé ẹ máa wò pé dàbí ìgbà pé iṣẹ́ yìí máa mú profit wá tó bá máa fi di ọwọ́ ìrọ̀lẹ́ máṣálẹ̀ tèní. Àwọn iṣẹ́ tó promise yín gan àbáwọn tó gbé wá fún yín pé lágbájá ṣègbàṣẹ́ ìdánimọ̀ náà ṣeéṣe kí wọ́n sanwó fún yín, ó ṣeéṣe kẹ́ bẹ̀rẹ̀ sí rí àwọn èrè ń jẹ látara àwọn nǹkan tí ẹ̀ ń fi àtàárọ̀ yín ṣe lọ́wọ́ ìrọ̀lẹ́ máṣálẹ̀ ọjọ́ tòní. Ẹ máa rí gbámú lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní dáadáa, lọ́jọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ máa rí nǹkan dùnú ní iṣẹ́ tẹ̀ ń ṣe. Àwọn iṣẹ́ tẹ́ ti ń ṣe láti ọjọ́ mẹ́ta tó dàbí ìgbà pé ẹ ti ń falẹ̀ mọ́, tó ti ń fún yín ní stress, tó ti ń fún yín pressure, ó ṣeéṣe kí ipò padà wáyé lórí ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti ń feel bákan bákan nínú àgọ́ ara, bóyá bí àìlera kan, ó ṣeéṣe kí ẹ padà rí solution sí àìlera náà ní ọjọ́ ti tòní. Ṣùgbọ́n kẹ́ wá kíyèsára, ó ṣeéṣe kí olólùfẹ́ yín wùwò òjijì tó ṣe pé ó lè má tẹ́yín lọ́rùn lọ́jọ́ tòní, tẹ́lẹ̀ tí lè fẹ́ ba dé yín jẹ́ lọ́jọ́ tòní. Olólùfẹ́ yín máa hùwà tó ṣe pé kò tẹ́yín lọ́rùn rárá lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó máa bí issue díẹ̀ ní àárín yín lọ́jọ́ tòní tó lè fẹ́ bí kí ẹ fẹ́ ṣèṣe ń pé lágbájá mi tí ẹ ṣe mọ́. Ẹ wá kíyèsára dáadáa, ó ṣeéṣe kí ìrànlọ́wọ́ wá látọ̀dọ̀ èèyàn tó ṣe pé ó súnmọ́ yín lọ́wọ́ ìrọ̀lẹ́. Ìrànlọ́wọ́ ilé wá látọ̀dọ̀ ẹ̀gbọ́n kan, látọ̀dọ̀ àbúrò kan tó ṣe pé àwọn ló máa bá yín dá sọ́rọ̀ ẹ̀ tó ṣe pé kò ní sí wàhálà, kò ní sí dààmú, kò ní dínà tó tí gbogbo ẹ̀ máa padà calm down ní ọjọ́ ti tòní. Fún ìdí èyí ẹ jẹ́ kí ọjọ́ tòní lọ dáadáa, kẹ́ fàyè gba sùúrù àtàlàáfíà nínú ilé yín, nínú márèjì yín, nínú ohunkóhun iṣẹ́ tẹ́ bá wá ṣe fálẹ̀ mọ́ dáadáa torí látara pé ǹtẹ̀ pamọ́ṣẹ́ lè ní ẹ máa rí oore gbámú lọ́wọ́ ìrọ̀lẹ́. Olólùfẹ́ yín kan àbí èèyàn kan tẹ́ pàdé lé ní ó ṣeéṣe kó bẹ́ẹ̀ ṣe ìjàmbá fún yín látara ìbálòpọ̀. Ẹ kíyèsára pẹ̀lú ìbálòpọ̀ lọ́jọ́ tòní kí ìbálòpọ̀ má affect yín, kó má ya yín padà sí bí ẹ ti ṣe fẹ́. Kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín lè rí bákan ṣùgbọ́n á padà die down. Bẹ́ẹ̀ sì ni ire owó máa wọlé fún yín lénìí. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ burgundy sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Àwọn ìpayé kékeré àwọn tó ti ń wà lọ́kàn yín látijọ́ èyí tẹ́ ti ń wò pé báwo mo fẹ́ plan ẹ̀ tẹ́ ní clarity nípa ẹ̀ tẹ́ wà confuse bákan nípa rẹ̀, ó ṣeéṣe kí ó padà já gege lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ̀ ọjọ́ tòní o. Ẹ máa padà ní clarity nípa nǹkan tẹ́ ń fẹ́ gangan lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ̀ ọjọ́ tòní. Ọjọ́ tòní tí wàá jọ́jọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní jẹ nǹkan tẹ́ ń ṣe, ẹ máa rí dùnú lórí ẹ̀ dáadáa níbi iṣẹ́ kíṣẹ́ tẹ́ bá ń ṣe, ní nǹkan kí nǹkan tí ẹ bá dálẹ̀, nǹkan kí nǹkan tẹ́ bá gbé kalẹ̀, creativity yín máa bẹ̀rẹ̀ sí lékenkà lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Lákọ̀ọ́kọ́ náà subconscious mind yín ó máa lékenkà ní ọjọ́ ti tòní láti bí ọwọ́ àárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́. Ó ṣeéṣe kí ẹ máa fi bákan bákan nípa pé báwo mo fẹ́ gbé kinní, ọ̀nà mo fẹ́ gbé kinní gbà, báwo mo fẹ́ ṣe, tó sì jẹ́ pé at the end of the day àǹfààní máa wà fún yín tẹ́ẹ̀rí àwọn nǹkan tẹ́ fẹ́ gbé ṣe yẹn ṣe, tọ́pọ̀lọpọ̀ yín sì máa rí èrè ń jẹ dáadáa lórí ohunkóhun tí ẹ bá ń ṣe. Bákan náà sì rí ẹ máa rí support èèyàn tó súnmọ́ yín bí ẹ̀gbọ́n ni, bí àbúrò ni ní ọjọ́ tòní tó ṣe pé support yìí lè ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni ẹ wá kíyèsára issue tí lè wáyé láàrin èèyàn tó olólùfẹ́ yín ní ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe pé lójijì ni olólùfẹ́ yín máa hùwà bákan sí yín tàbí tó máa ṣiṣẹ́ kan tó ṣe pé ẹ̀rín láìkì rárá tó lè fẹ́ gbé gbọ́nmi sí omi ò tó ní àárín èèyàn àti olólùfẹ́ yín náà ní ọjọ́ ti tòní. Issue tó bá wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín ó ṣeéṣe kí èèyàn padà bá yín yanjú ẹ̀ lọ́jọ́ tòní. Family member kan lè yanjú ẹ̀ fún yín, èèyàn tó súnmọ́ yín kan nu bí ẹ̀gbọ́n àbábúrò lè yanjú ẹ̀ fún yín ní ọjọ́ ti tòní tí gbogbo á lọ dáadáa tí ò ní sí wàhálà tí ò ní padà sí ìdààmú mọ́. Ọjọ́ tòní ẹ trust instinct yín dáadáa, ẹ trust a sọ fún yín lánàá náà pé kí ẹ trust ohun tó ń sọ sí yín lọ́kàn, ẹ má trust ẹnikẹ́ni yàtọ̀ sí ohun tó ń sọ sí yín lọ́kàn ní ọjọ́ ti tòní. Gbogbo ẹ̀ títí ọ̀lẹ́ máṣálẹ̀ ọjọ́ tòní ìrẹ́pọ̀ tó dánmọ́rán á wáyé láàrin àtẹ̀yìn àti ìyàwó àtọkọ àti mọ̀lẹ́bí àtẹbí àtara yín, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Iṣẹ́ á lọ dáadáa ṣùgbọ́n relationship yín lè rí bákan. Ire owó náà máa wọlé fún yín lọ́jọ́ tòní tẹ́ bá ráyè falẹ̀ mọ́ṣẹ́. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 9 kù 20 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ fún yín tó ṣe pé ìrànlọ́wọ́ lè dìde láti ibikíbi látọ̀dọ̀ àwọn tó gbọ́gbà yín ká lọ́jọ́ tòní. Ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní wá ṣeéṣe kí ẹ máa wà moody, kí ẹ máa fi mood swing bákan kó dàbí ìgbà pé kẹ́kọ̀ọ́ dá wà, kó dàbí ìgbà pé kẹ́ isolate ara yín. Ó dára kí ẹ ṣe bí àsìkò yẹn ń fẹ́ kí ẹ wà lé ẹ̀yin nìkan láti tún ara yín pa, láti ronú jinlẹ̀ nípa life yín, láti mọ kí lẹ fẹ́ ṣe, láti mọ ìgbésẹ̀ wo lẹ fẹ́ gbé. Àwọn nǹkan sì máa sọ sí yín lọ́kàn lọ́wọ́ ìrọ̀lẹ́ málẹ̀ ọjọ́ tòní. Ẹ tẹ̀lé ohun náà lè jẹ́ tó ṣe pa tọ́ yín sọ́nà rere fún ìgbésí ayé yín. Ṣùgbọ́n látòwúrọ̀ títí di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ ó ṣeéṣe kí gbogbo nǹkan máa lọ bí ó ṣe yẹ kó lọ, kí àárín yín àti àwọn olólùfẹ́ yín, àwọn ọ̀rẹ́ yín gbogbo wọn, kí àárín yín gúnrégé. Àwọn tó gbọ́gbà yín ká pátá wọ́n á ṣe dáadáa sí yín ní àdúgbò yín. Ó ṣeéṣe kí ó ní support tó bá wáyé láti bẹ̀ tàbí kó ṣe pé ẹ̀yin gan lè máa support àwọn kan ní àdúgbò yín lọ́jọ́ tòní. Ó lè jẹ́ àwọn jíròrò kan lẹ́jọ́ jíròrò àbí àwọn ẹ̀kọ́ kan ní ẹ yanjú ní àyíká yín ní ọjọ́ tòní.
ọjọ́ tó dára ló jẹ́ tó ṣe pé àwọn ọ̀rẹ́ máa dúró tì yín, àwọn alátùmọ̀ yín máa dúró tì yín, ẹ máa rí support àwọn èèyàn níbi iṣẹ́ àti níbi tí ẹ bá wà. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ó dára. Lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́jọ́ tòní kẹ́ ṣe prayer, ẹ fix time láti ṣe prayer lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́jọ́ tòní. Àdúrà yín wá lè dìtẹ̀wọ́gbà. Tápá bá dẹ̀ ká kẹ́ gbìyànjú láti ṣe àwọn nǹkan tó ṣe pé á múná ọmọlàkejì dùn, bóyá bí sàárà níwọ̀n bá ráńpẹ́ kẹ́ ṣe, kẹta ọmọlàkejì lọ́rẹ lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà lè wọlé fún yín lénìí. Aago 9:09 láàárọ̀ sí aago 11:05 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ navy blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní. Ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ tó ṣe pé ó ṣeéṣe kí àwọn ọ̀rẹ́ yín kan nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní ní ọwọ́ àṣálẹ́. Bẹ́ẹ̀ sì ni iṣẹ́ yín náà máa gbòòrò látàárọ̀ títí di bí ọwọ́ ọ̀sán. Ẹ máa rí ṣe dáadáa ní ààyè iṣẹ́. Ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín gan tẹ́ bá jí lọ́jọ́ tòní, tẹ́ máa fálẹ̀ mọ́ dáadáa, tó sì jẹ́ pé ó ṣeéṣe kí àwọn èèyàn nídìí sáfíìsì yín lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Tí sáfíìsì yín tọ́ nídìí yẹn tó ṣe bó ṣeéṣe kẹ́ rí àǹfààní jẹ́ ń bẹ̀. Iṣẹ́ kékeré ò bá wọlé ní ọwọ́ wọlé ọjọ́ tòní àbí látàárọ̀ gan iṣẹ́ kékeré ò bá wọlé, ẹ gbà wọlé kẹ́ ṣe. Ó ṣeéṣe kí iṣẹ́ kékeré tẹ́ fẹ́ ṣe kí ó pe iṣẹ́ ńlá wá. Ó ṣe pé tẹ́ bá báyàn kan ṣiṣẹ́ kẹ́niyẹn tún introduce yín sẹ́lòmíì, káwọn tún máa kọjá kó tún wọ̀ pé ṣe iṣẹ́ lágbájá ló ń ṣe, jẹ́ kí èmi náà ṣe irú ẹ̀, wá bá mi ṣe. Ẹ̀yin tẹ́ ń tajà gan èèyàn lè wá lénìí láti bá yín rajà tó ṣe pé wọ́n á tún mẹ́lòmíì wá lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó ṣe pé nǹkan máa lọ dáadáa ní gbogbo ọ̀nà ni. Gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní níbi iṣẹ́ ẹ máa padà rí ìdùnnú nírọ̀lẹ́ ọjọ́ tòní. Bó bá kí sẹ́yìn tẹ́ bá ṣe ó máa padà jọ, tó ṣe pé reputation yín gan láwùjọ máa yàtọ̀. Àwọn èèyàn máa pọ́n yín lé sí dáadáa lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa fún yín, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó náà máa wọlé fún yín lénìí. Aago 11:05 láàárọ̀ sí aago 1:05 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ black sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi tí kì í ro Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí ẹ rí èrè ń jẹ kan látara nǹkan tó ṣe pé tẹ̀wulẹ̀ stress ara yín rẹpẹtẹ fún, tàbí ó ṣe pé bẹ́ẹ̀ ṣe ń fìlì gan láàárọ̀ yìí bó ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ló máa rí. Ẹ lè fìlì bí ìgbà pé àbúrò kan fẹ́ wọlé, àbúrò kan fẹ́ wọlé láìpẹ́ yìí tó ṣe pé ó náà máa wọlé fún yín o. Ó ṣeéṣe kó jẹ́ kí tẹ́ bá ṣe ń rò lọ́kàn ló máa rí lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ ìtújọ́jọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ire ọ̀nà jíjìn máa wọlé fún yín. Àǹfààní ilẹ̀ òkèèrè máa wọlé fún yín lọ́jọ́ tòní tá mú kí inú yín dùn, tá mú káyọ̀ yín kún. Ó ṣeéṣe kí ẹ láwọn kankan tí ẹ fẹ́ tún tò nípa ọ̀rọ̀ iṣẹ́ yín, kó ṣe pé ẹ máa ṣàwọn àtúnṣe kan àbáwọn preparation kan nípa àwọn iṣẹ́ tí ẹ fẹ́ ṣe láìpẹ́ lọ́wọ́ wọlé ọjọ́ ti tòní. Ó dára kẹ́ fọwọ́ wọlé ìṣe bẹ́ẹ̀, ẹ fọwọ́ wọlé gẹ́sẹ̀ ti ọ̀rọ̀ iṣẹ́ yín, ẹ fi ṣe plan lórí ọ̀rọ̀ iṣẹ́ yín dáadáa kí plan náà kó lè work fún yín, kẹ́ sì ṣe prayer sí, kẹ́ fi support ara yín pẹ̀lú. Ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe pé máa rí nǹkan tí ẹ máa hope fún pé kíní ìyọ̀dọ̀ ẹ̀bí tó bá bọ́ sí nǹkan yìí máa lọ dáadáa. Èmi náà lálàáfíà, èmi náà lè ṣe bá, èmi náà lè ṣàwo. Ẹ máa sì ní ìmọ̀ tẹ́ máa kọ́ lọ́jọ́ tòní, àbí kí ẹ ní inspiration nípa àwọn idea kọ̀ọ̀kan àbáwọn ìmọ̀ ìjìnlẹ̀ kan tó ṣe pé ẹ máa wò pé mo ti gẹ̀ẹ́sì kíní, mo padà gẹ̀ẹ́tì ẹ̀, mo padà mọ kíní lọ́jọ́ ti tòní. Tíyàn bá fún yín lámọ̀ràn lọ́jọ́ tòní ẹ tẹ̀lé. Tí àgbàlagbà bá fún yín lámọ̀ràn pé lábájá báyìí ni kò tọ́, báyìí ni kò tọ́, ẹ má kó dànù lénìí, ẹ tẹ̀lé àmọ̀ràn wọn lọ́jọ́ ti tòní. Àmọ̀ràn tó bá fún yín lè jẹ́ tó ṣe pé àwọn ìgbésí ayé yín lọ́wọ́. Iṣẹ́ á lọ dáadáa lénìí tẹ́ bá lọ síbi iṣẹ́. Iye owó á wọlé fún yín lénìí, bẹ́ẹ̀ sì ni relationship yín náà á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Aago 1:05 ní ọ̀sán sí aago 3:20 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ dark purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.